rárá tó relégbò lẹ́sẹ̀ tó ní kéjì sí kó máa róhun jẹ ọmọ òṣùpálẹ̀ àní òwú ẹni tọ́wọ́ rẹ̀ bá tó kó lọ tún ṣe ọmọ ajókòó tó lówù mọ̀ràn tó ń fẹ̀sùn ẹ̀sọ́ mọ́wọ́ rẹ̀ bí ìbàdí ẹ̀ ìgbà tó lówù ó sọ̀rọ̀ ìgbà tó lówù ó bínú èmi lẹni kọ́kọ́ rí ó ṣe ọmọ ọ̀tọ̀rọ̀ bẹ̀ tọrọ abẹ́ ọmọ bọ́ọ̀lù ọbẹ̀ ó má bẹ́ wá ọmọ abẹ́dùn ó jọbẹ̀ ọmọ òkì ilé kì í lé ó tojú olóbìnrin kì í lé. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ jẹ́ bá wa darí ọkọ̀ yìí fún àwọn tó wò wá lé. orúkọ mi ni Lawal Taofeek ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè mí ní Alábẹ. ọ̀rọ̀ tó wá gbé àwa wá kì í ṣọ̀rọ̀ abẹ́rẹ́. Abẹ́rẹ́ ó pa ọ bí àlàjẹ bàbá mi ni ọ̀pọ̀lọpọ̀ tí wàá tẹ̀ mọ́ mi lára lẹ́yìn ìgbà tí bàbá mi ò sí mọ́. ẹ fi ṣe adélé ẹ ṣeun ọmọ orí agbẹ̀yìn gbogbo wa náà. wọ́n ní ká sọ̀rọ̀ Àlí Okùnmádé láì fi ẹnu kan àwọn ìlú kan tó yẹ pé ó ti sọ tí ọ̀rọ̀ ìtàn rẹ̀ yóò ti pè ní ayé àtijọ́ wọ́n pe ogun kan ní ogun jihad ogun àwọn Fúlàní ni wọ́n máa kò sí ìlú tí wọ́n kì í gbé ogun yìí lọ bá ogun yìí wọ́n wá gbé lọ wọ́n fẹ́ lọ gbé ogun bá ìlú Olómù àti ọlọ́rọ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni so ọlọ́rọ̀ wa wò wípé Olómù rò pé bógun ṣe ń bọ̀ yìí agbára òun nìkan lè má kà ó wá ránṣẹ́ pé ọba ọlọ́rọ̀ pé kó wá ran òun ní ọwọ́ láì jẹ́ pé kí wọ́n jọ ja ogun yẹn so ìgbà tó gún ìdé wọ́n jọ jà ọlọ́run sì fún wọn ní ogun ìṣẹ́ àtọwá ṣẹ́gun tó Olómù àti ọlọ́rọ̀ jọ jókòó pé wọ́n wò pé kí ni ọ̀rẹ́ àwọn ó tún fìdí múlẹ̀ dáadáa ni Olómù wá mú ọmọ rẹ̀ obìnrin ó fi fún ọba ọlọ́rọ̀ ìgbà tí ọmọ obìnrin yóò bímọ ó bí obìnrin ẹyọ kan ìgbà tó bí obìnrin yìí obìnrin tó bí náà ìgbà tó náà tó tẹ́ni ọkùnrin wọ́n tó fi fún ọba Olúfọ ti ìlú Ifọ̀n so òun náà tún fẹ́ bímọ ó tó bí obìnrin tóun náà tún bí ìgbà tó tó tẹ́nu ní ọkùnrin wọ́n wá fi fún ọba Ọ̀fà Ilé Olúgbòsè ọba Ọ̀fà Ilé ìgbà tó fi fún ìgbà tóun náà tún fẹ́ bímọ ṣùgbọ́n kankan tó jẹ́ káyé fi wá ṣẹlẹ̀ ìgbà tó fẹ́ bí ni ìyá ọmọ ìkú ṣùgbọ́n obìnrin lòun náà bí so ṣẹ́wọ̀n bí ó ṣe wá bí tán wá dá ọmọ yìí padà sí ìlú Ifọ̀n lọ́dọ̀ ìyá bàbá rẹ̀ ọ̀dọ̀ ìyá rẹ̀ láti lè tọ́jú rẹ̀ so ìgbà tí wọ́n gbé débẹ̀ wọ́n tọ́jú ẹ̀ títí tí ó fi dàgbà ìgbà tó náà tẹ́ni ọkùnrin àwọn lọ́balọ́ba bíi Ọ̀yọ́ Ìwó káàkiri Ògbómọ̀ṣọ́ gbogbo wọn yọ ọ́ lẹ́nu láti fẹ́ ọmọ yìí pé àwọn fẹ́ fẹ́ wọ́n á ránṣẹ́ sí bàbá rẹ̀ lẹ́yìn Ọ̀fà pé kí ni káwọn ó ṣe wọ́n fẹ́ fẹ́ ọmọ rẹ̀ sì tó ẹni ọkùnrin o bàbá náà wá ránṣẹ́ padà pé kí wọ́n ó dífá ni ẹni tí Ifá bá mú òun ni kí wọ́n ó fi fún so ìgbà tán dífá Ifá ní ibi tí agbègbè ti ń ké lọ́sàn gangan tó ru ẹran sórí ibẹ̀ ni yóò ti lọ́kọ̀ wíìtì Ìwó ni yóò ti lọ́kọ̀ so wọ́n wá fi fún Olúwòó pàríù ní ayé ìgbà náà so ìgbà tí ọmọọbabìnrin tó jẹ́ ọmọọba Ọ̀fà tí ó bímọ fún Olúwòó ó bí ọmọ méjì ìkan ọkùnrin ìkan obìnrin èyí tó jẹ́ ọkùnrin ibẹ̀ kékeré ló ti kú ó wá kù èyí obìnrin náà àtọ́ wá tó ẹni ọkùnrin wọ́n wá fi fún Sòún ti Ògbómọ̀ṣọ́ tó jẹ́ Sòún kejì Jógíoró Àlàmú eré sàbà so ó ní Sòún kejì nígbà náà iná fi fún gbà tí ọmọbìnrin ọmọ ayọ̀ ni láàfin bàbá rẹ̀ léwòó tó bá ti wá fẹ́ sun ọmọ pẹ̀lú ọkọ rẹ̀ nìkan ní máa ń lọ s'Ógbómọ̀ṣọ́ tó bá ti lóyún yóò padà sí ààfin bàbá rẹ̀ ní Ìwó tó bá ti wá bímọ Olúwòó fi ń dọ́là Olúwòó wá kọ ìlara rẹ̀ sí ojú ọmọ tó bá ti kọ́ tán lọ́mọ òkú ó ṣe bẹ́ẹ̀ léraléra tó bí ẹ̀fà sẹ́ẹ̀ márùn-ún so Olúwòó wá ránṣẹ́ sí Jógíoró Àlàmú eré sàbà Sòún kejì l'Ógbómọ̀ṣọ́ pé kó ṣe oògùn àbíkú fún ìyàwó rẹ̀ o kó wọ́n bá bí àbíkú mọ́ so Sòún Jógíoró Àlàmú eré sàbà náà wá ránṣẹ́ padà sí Olúwòó wípé ìyàwó òun ò bí àbíkú òun ló ń pa òun ní ọmọ wọn ló wá pa òwe pé ẹnìkan kì í bẹ́kún sùn kì í sì bẹ́kún jí bí ọlọ́mọ pé
ó mọ̀kọ́ lára rẹ̀ sí ojú ọmọ tòun mọ́. Nígbà tí wọ́n wá bí ọmọ mi ti ṣe Òjò Mákùdùnmí, wọ́n wá kọ ìlà gànbọ́ bàmú, ìlà tó wà lójú bàbá wa Sòún Ògbómọ̀ṣọ́ tó gbéṣẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà wá kọ sí ojú rẹ̀. Ìgbà tó kọ ìlà yìí sójú ẹ̀, so ọmọ yìí ó ṣe wà dúró. Tẹ́ bá dẹ̀ wo Ìbàdàn, ẹ rí i pé olórin kọ́kọ́ ní àwa la ní Ìbàdàn tó fi dé Ògbómọ̀ṣọ́. Majority àwọn tó jẹ́ jagunjagun tó wà ní Ìbàdàn bí ní Ògbómọ̀ṣọ́. Lára wọn ni Ìbíkúnlé, Fìjàbí, Ọpẹ́ Àgbẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ tá lè dárúkọ. Lẹ́gbẹ̀ẹ́ wa ń bí náà ní Òjè nílé Délé, Ògbómọ̀ṣọ́ náà ti wá. Tẹ́ bá wo ojú wọn, ìlà tí ń bẹ lójú àwọn bàbá wa lágbolé òun ló ń bẹ ní ojú tiwọn náà. So ìgbà tí wọ́n á bí Òjò Mákùdùnmí tọkọlá, ó wá dúró, kò sòkòkú mọ́. So ìdí nìyí tó fi sọ ní Òjò Mákùdùnmí. Ìgbà tó tó àkókò tóun náà tó wá fẹ́yàwó, wọ́n wá fẹ́ ọmọ ọlá Ajagunlaase fún. So ìtàn yìí ó jẹ́ ká mọ̀ pé wọ́n máa ń kì wá nínú oríkì wa pé ọmọ-ọba méje. Wọ́n máa ń kì wá pé ọmọ-ọba méje. So ìdí èyí ló fa ti ọba méje ẹ̀. Tẹ́ bá wò láti orí Olómù, Ọlọ́rọ̀, Olúfọ, Ọ̀falé àti Ìwó pẹ̀lú Ògbómọ̀ṣọ́, ọlá Ajagunlaase, ẹ rí i pé méje pé ní ìtọ́jú máa ń pè wá ní ọmọ-ọba méje. Ẹ ṣeun. Ṣùgbọ́n ìgbà tó wá dayé Olúwòó àǹdẹ̀, wọ́n ti wá bí Àlí Okùnmádé tí Òjò Mákùdùnmí jẹ́ ọmọ Sòún tó Ògbómọ̀ṣọ́. Òjò Mákùdùnmí ló wá bí Àlí Okùnmádé. So Òjò Mákùdùnmí ló fẹ́ ọmọ ọlá Ajagunlaase tó wá bí Àlí Okùnmádé. Ṣùgbọ́n Òjò Mákùdùnmí, Àlí kankan náà méjì ò gbé Ògbómọ̀ṣọ́, Ìwó ni wọ́n gbé. Tí Àlí Okùnmádé náà sì ní ká rẹ̀ ní Ìwó lónìí. Kódà mo ti débẹ̀ lónìí tí mo wà. Ká Àlí Okùnmádé ní Ìwó ó wà ńbẹ̀. Apá ibo ló wà ní Ìwó? Tẹ́ bá ti kúrò ní ààfin ọba Olúwòó, tẹ́ bá ti fònà láti di mọ́sálásí yẹn ní ká Àlí Okùnmádé ti bẹ̀rẹ̀ tó fi dé sàlẹ̀ dórí àpáta yẹn. Ẹ jẹ́ máa tẹ̀síwájú. Wọ́n wá fi Olúwòó àǹdẹ̀ ló wá fi Àlí jẹ Balógun àkọ́kọ́ nílùú Ìwó. Ìgbà tí Olúwa àǹdẹ̀ náà wá gbéṣẹ̀ ni àwọn ọmọ-ọba wọ́n ń gbìyànjú, ẹ̀wọ̀n kálukú máa sáré kí pé èmi ni wọ́n mú. Kó yí òrùn dọ́kàn mí. Ìyá Olúwòó Lámúyè, Muhammadu Lámúyè ló wá lọ bá àwọn ìjòyè pé kí wọ́n dákun wọ́n rọ̀ wá ní nílùú Ìwó lónìí tílẹ̀ mọ́ yìí o, kò sẹ́ni méjì bíi Àlí Okùnmádé. Ó ní ó lè fọwọ́ sọ̀yà pé ẹni tí yóò jẹ́rìí gẹ́gẹ́ bí jagunjagun ńlá tó sì jẹ́ pé ó jẹ́ àgbàlagbà. Náà níyà rẹ̀ wá lọ bá Àlí Okùnmádé. Ìgbà tó dọ́dọ̀ Àlí sọ fún pé òun ó ṣèrànlọ́wọ́ fọmọ rẹ̀ lọ́dẹ̀ ní kí ó jẹ́ pé òun ní kí wọ́n mú láti fi ṣe Olúwòó nígbà náà. Ṣùgbọ́n Muhammadu Lámúyè wá jẹ Olúwòó lákòókò yìí. Àlí jẹ́ bí bàbá fún un. Ṣùgbọ́n Muhammadu Lámúyè náà sì ni mùsùlùmí àkọ́kọ́ tó jẹ́ ọba nílùú Ìwó. Ṣùgbọ́n Àlí náà jẹ́ ẹlẹ́sìn Islam tó yẹ pé ẹ̀sìn àwọn méjèèjì fẹ́ papọ̀, tó jẹ́ kí ìbáṣepọ̀ wọn ó múnádóko. Ṣùgbọ́n bí bàbá sọmọ àbí ká sọ pé bí bàbá sọmọ ìlànà ìfẹ́ jẹ́ sí toró kéré pọ̀ sí Àlí Okùnmádé. Jẹ́ pé ẹni tó jẹ́ àrẹ̀mọ àti bí kejì tó jọ́ ọmọ Àlí gan fẹ́ jùlọ. Ṣùgbọ́n àjọṣepọ̀ pọ̀ ó wà láàrin wọn. Bẹ́ẹ̀ni. Kò dánmọ́rán títí. Ìgbà tó wá di ọdún 1862 tí wọ́n fẹ́ ja ogun ìjàyà àkọ́kọ́, ó ní Ògúnmọ́lá wá ránṣẹ́ sí Àlí nígbà tí wọ́n wà lójú ogun pé ogun ilé o. Ṣé pé nígbà náà àwọn jagunjagun máa ń ní àwọn ọ̀rẹ́ láwọn ìlú káàkiri. Wọ́n máa ń mọ̀ra wọn, wá gbúròó ara wọn. Wọ́n wá ránṣẹ́ sí Àlí pé kódà kókó wá kún àwọn lọ́wọ́ láti ja ogun. Tálí bá dẹ̀ lọ sógun, ó bí ọmọ tó pọ̀, àtobìnrin àtọkùnrin inú àwọn ọmọ rẹ̀ ló máa ń kó lọ sí ogun. Àti wá lọ sógun yìí, ó mú àwọn díẹ̀ nínú ọmọ rẹ̀, ó fi tó jẹ́ bíi kejì ọmọ rẹ̀ tó jẹ́ bàbá ńlá bàbá wa tó fẹ́ jẹ Olúbàdàn lónìí, ó wá fi sílẹ̀ nílé ní Ìwó. Bàbá wa yẹn náà ń jẹ́ Sànúsí Jogun Sinmi Àlàkà, ó wá fi sílẹ̀ nílé pé kó dé léde òun àti
àwọn àbúrò rẹ̀ kan àwọn yòókù jọ lọ sí ogun. Ìjọ́ kẹta tán dé ogun yìí òun ni wọ́n ṣẹ́gun wọ́n padà Ìbàdàn. Wọ́n ṣe ń dé Ìbàdàn kò síjókòó Ògúnmọ́lá ní ogun kútújẹ̀ tó yá àwọn sì jọ ń lọ ni. So ogun iná wá wà títí tán ń jà lọ́wọ́ tí ọ̀tẹ̀ Lámúyé fi bẹ̀rẹ̀. Kí ló sì bí ọ̀tẹ̀ yìí ni pé Lámúyé fẹ́ kó jẹ́ pé tóun bá gbéṣẹ̀ ìran òun nìkan ni ó mọ̀ jẹ Olúwòó lọ tí ò ní sí ààyè fáwọn ìran yòókù. Ni àwọn ọmọ-ọba tó kù wá lọ fi ọ̀rọ̀ tó Sànúsí létí pé lóòótọ́ bàbá rẹ̀ ò sí nílé o ṣùgbọ́n náà ló ń délé bíi bàbá. Nǹkan tó ń ṣẹlẹ̀ Sòún wọ́n wá pàdé àkọ́kọ́ pé ókè Olúwòó yìí o àwa náà yọ wọ́n wá gbìyànjú pé káwọn mú ọmọ-ọba Lawal láti fi jẹ ọba. Ọ̀rọ̀ yẹn ń lọ lábẹ́nú. Ìgbà tó wá di ọdún yídì Iléyá lọ́dún náà ó ní ọmọ Àlí Okùnmádé kan náà ọmọ Balógun Àlí Okùnmádé ló wá gun ẹṣin rẹ̀ bọ̀. Ọmọ Olúwòó kan ti wà ní yídì òun gbé ìbọn sí ẹ̀gbẹ́ rẹ̀. So ọmọ Àlí Okùnmádé wá lọ fi ẹṣin rẹ̀ tẹ ìbọn yẹn dá bíjà ṣe bó ṣe dìjà gbóró nìyẹn. Ìjà yìí wá le débi pé bí ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń dojú ìjà kọra wọn. Àwọn ọmọ ọba tó kù wọ́n ti darapọ̀ mọ́ àwọn ọmọ Àlí àwọn ọmọ Olúwòó náà ní àwọn èèyàn tiwọn. So ìbọn dún lọ́tùn lósì láàrin fún bí odidi ọjọ́ mẹ́ta. Ìgbà tó yá tíjà ìlọlẹ̀ Olúwòó wá ránṣẹ́ pé àwọn ọmọ Àlí àtàwọn ọmọ ọba tó kù pé ooru wọn mú òun kán fìlú lẹ̀ fóun. Ìgbà tí wọ́n wá kúrò ní Ìwó wọ́n dúró sí Lágùn yìí kò jìnnà sí Ìwó tá bá kúrò ní ìyànà Ọ̀fà. Lágùn mẹ́sìn. Tá wà ní ìyànà Òré tá kúrò ní ìyànà Òré. So Lágùn yìí ibẹ̀ ni Àlí ti máa ń bọ́ra ogun ló sì ti máa ń múra tó bá ń lọ sógun. Torí pé ìgbé àwọn nǹkan ìjà ogun wọ àárín ìlú gẹ́gẹ́ bí Mùsùlùmí tó jẹ́. Àlí ibẹ̀ ni ti máa ń bọ́ra ni ti máa ń múra ní Lágùn yìí. Ṣùgbọ́n wọ́n wá dúró síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ tó jẹ́ wọ́n máa pè ní Lágùn mẹ́sìn pé ilá kan wà ń bẹ̀ tó gùn ju sí lọ ní gbogbo wọn fi ṣe ààbò ara wọn tí wọ́n fi wà nínú igbó títí wọ́n wá ránṣẹ́ sí Àlí ní ojú ogun pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ o. Àlí náà ti múra ṣùgbọ́n ogun ò tí ì parí. Ṣùgbọ́n nígbà tí Àlí padà sí Ìbàdàn tí wọ́n ja ogun tán ní ọdún 1863 Olúwòó ti wá ránṣẹ́ abẹ́lẹ̀ sí Ògúnmọ́lá pé kó dákun o òun ti gbọ́ pàlí ti dé Ìbàdàn o ṣùgbọ́n kó bóun pẹ̀tù sí Àlí nínú kí Àlí mọ́ padà wá sí Ìwó tó ti mọ̀ pé tó bá dé ìjọ̀gbọ́n ti dé bóun. So Ògúnmọ́lá náà wá ránṣẹ́ padà sí pé ẹnu òfìfo yóò yẹ̀mùyẹ̀mù ó fi àwọn ẹ̀bùn ránṣẹ́ sí Ògúnmọ́lá wá pe àwọn ìjòyè jọ pé Àlí Okùnmádé pé ẹ tó jẹ́ balógun ńlá báyìí ẹ wà nírú ìlú kéréje tó jẹ́ Ìwó irú Ìbàdàn bíi ni ó yẹ kó irú yín ó wà torí nígbà náà àtògúnmọ́lá àtàwọn tó kù kò fẹ́ẹ̀ sí ẹni tó ju Àlí lọ mọ́ nìbàdàn nígbà náà gbogbo àwọn tó jágbàgbà gbogbo wọn ti tán torí ìgbà tí wọ́n lọ sí ogun kútújẹ àti kó tó ní kó wọ́n dé òun ni ẹ tó jẹ́ Olúbòde baálẹ̀ Ìbàdàn nígbà náà ti gbéṣẹ̀ Ìbíkúnlé tó jẹ́ Balógun torí Ògúnmọ́lá gangan kọ́ ní Balógun bíi ọ̀tún Balógun ni nígbà náà so Ìbíkúnlé gba ọgbẹ́ látòjú ogun yẹn ni so ọgbẹ́ yẹn ló pa kì í ṣe pé bóyá wọ́n sá lọ́gbẹ́ o wọ́n ló fẹ́ bẹ́ ajá sí Ògún lójú ogun ọwọ́ wa gbẹ so àdá yẹn wá tàṣe látọwọ́ ìkànnù àwọn ọmọ rẹ̀ ló wá bá nìkan ṣẹ̀dẹ̀ gbígbà náà kò tí ì sí pé dókítà ń tọ́jú so nǹkan yẹn ló pa ló fún Ògúnmọ́lá náà láǹfààní láti di olórí Ìbàdàn ní ọdún 1863 so náà wá ní kí Àlí dúró sí Ìbàdàn wá fi ṣe bá àṣàlẹ̀ ìgbà náà Ìbàdàn wọ́n wá ní pé Àlí ó mú ọ̀nà Ọ̀yọ́ Olóhùn fẹ́ pé ọ̀nà tó lọ sí Ìwó gangan ìlú fẹ́
ìdí nìyí tí ó fi wá tẹ̀dó sí ibi tí àwa lónìí tí gbogbo wa mọ̀ sí Àlí Ìwó. So ìgbà tí wọ́n kọ́ ilé lọ́wọ́ nígbà náà, ilé délé lóje, torí pé ọba kan wa mo ti sọ lẹ́ẹ̀kan ní ilé délé ni Àlí àtàwọn ọmọ rẹ̀ náà dúró sí tán fi parí ilé ìbí. Ilé mẹ́ta sì l'Àlí kọ́ ńgbà tó dé. Ó kọ́ mọ́sálásí, ó kọ́ gbọ̀ngàn tẹ́ wà yìí tá wà yìí, ilé tẹ́ wò, ó dẹ̀ kọ́ gbọ̀ngàn àrẹ̀mọ rẹ̀ tó wà ní ilé wa ní ìsàlẹ̀ lọ́hùn. So ó jẹ́ ilé mẹ́ta tí ó kọ́ nígbà náà. Àsìkò òjò ẹ̀wọ̀ sí ní Àlí ló kọ́ ilé náà. Ó jẹ́ pé tí ìkankan náà àwọn bàbá wa àbí kan náà ọmọ Àlí Ìwó bá gbéṣẹ́ tó bá ti jẹ́ pé ijọ́ náà tán sí lọ́wọ́ tójò bá ń rọ, àwọn bàbá wa gbàgbọ́ pé kì í sọmọ Àlí ni. Torí àsìkò tí wọ́n kọ́lé yẹn lọ́wọ́, àsìkò òjò wẹ́líwẹ́lí ni ló bí oríkìtàn tó máa ń kí wa pé ọ̀rọ̀ tó rẹ Ìwó ẹ̀sọ́ fún lámúyẹ kókó àwọn gbígbé Àlí mọ́lé lójò ó sì pọ̀ òjò wẹ́líwẹ́lí Àlí mọ́lé. Tí àbá wa bìnrin ṣe mọ̀ wípé Àlí Ìwó Àlí Okùnmádé gangan ni. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ, mo fẹ́ kí ẹ fìdí ẹ̀ múlẹ̀ ni wípé torí pé Àlí míì náà wà ní Ìbàdàn lásìkò ìgbà náà láti lè wá fi ìyàtọ̀ hàn kí wọ́n má bàa máa fi òjò pòjò pé Àlí eléyìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ o, bí ìgbà téèyàn ń júwe pé Àlí tó wá láti Ìwó, pé ìjúwe yìí ni wọ́n wá padà jómókọ bí ọ̀rọ̀ alábẹ́rẹ́ tẹ́ ẹ sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé orúkọ ìnagijẹ ló padà di ó kọ, pé ìjúwe pé Àlí tó wá láti Ìwó, Àlí tó wá láti Ìwó ò ní wọ́n padà jópọ̀ tó di Àlí Ìwó. Ẹ ṣeun púpọ̀. Nígbà tí bàbá Àlí Okùnmádé yìí tí wọ́n wá dé Ìbàdàn tí Ọlọ́run sì ṣeun tí àwọn ọmọ gẹ̀yìn, ǹjẹ́ ẹ lè bá wa sọ díẹ̀ nípa àwọn tí wọ́n délé wọn látòrí bàbá wa Àmọ́dù Ẹja Lónìbú? Bàbá wa Àmọ́dù Ẹja Lónìbú, àrẹ̀mọ wọn Àmọ́dù Ẹja Lónìbú, ìgbà tí bàbá wa Àlí Okùnmádé gbéṣẹ́ ní ọdún 1870, àwọn jẹ mọ́gàjí ilé Àlí Ìwó ní ọdún 1870 yẹn náà. Wọ́n wá lọ sí ogun Kírìjí ní Ìkìrun. Ibẹ̀ ni bàbá wa Àlí Okùnmádé àbí bàbá wa Àmọ́dù Ẹja Lónìbú, ibẹ̀ náà kú sí. Kì í ṣe pé wọ́n kú sógun, ṣùgbọ́n nígbà tí wọ́n náà ń bọ̀ látòjú ogun, wọn ò mọ ibi tí wọ́n ní ìró ìbọn yẹn ti wá. So bàbá wa kú sójú ogun, wọ́n dẹ̀ sí wọ́n sí Ìkìrun. Wọ́n kú sí Ìkìrun ní àárín ọjà Ìkìrun yẹn. So sámi ojú orí wọn wà ńbẹ̀. Ó wà ńbẹ̀ ibi tí wọ́n náà demarcate láàrin ọjà yẹn gẹ́gẹ́. Láàrin ọjà Ìkìrun lójú ọ̀nà tó lọ ọ̀nà Ìrágbìjí. Ibẹ̀ ni wọ́n sin bàbá wa Àmọ́dù Ẹja Lónìbú sí, tó jẹ́ àrẹ̀mọ. Kódà aṣọ tí wọ́n náwó ọ̀njọ́ náà tí ìbọn yẹn fi bá wọn láyé bàbá wa kọ́ wà tí màá darúkọ ńbẹ̀, bàbá Gbàdámọ́sí Gíwá. Wọ́n ní bàbá wa yẹn lò lásìkò kan tó fẹ́ lọ jẹ́ oyè kan torí aṣọ agbára jù. Ṣùgbọ́n àwọn ò padà bá gbogbo orú nǹkan yẹn mọ́ ìgbà tó dórí bàbá Sáfíù Sàrúmọ̀. So àwọn gba ẹ̀sìn, so ẹ̀sìn jẹ́ gba gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ kúrò ní inú ilé àti ọwọ́ ògbó. So lẹ́yìn wọn ni nígbà tí àwọn gbéṣẹ́ ìgbà kan tí ogun dé ní ọdún 1875, ó ní bàbá wa Sànúsí Jógúnsinmi Alákà tó jẹ́ bàbá ńlá bàbá wa tí ó jẹ́ Olúbàdàn lónìí gẹ́gẹ́ mo tún ṣe sọ lẹ́ẹ̀kan náà. So àwọn ni wọ́n wá jẹ mọ́gàjí ní ilé Àlí Ìwó. Wọ́n wá jẹ mọ́gàjí dórí abẹ́sẹ̀ Balógun Ìbàdàn láyé ìgbà náà. Ìyẹn bàbá Sànúsí Jógúnsinmi Alákà yẹn. Torí abẹ́sẹ̀ Balógun kò ní wọ́n wá kú sí. Kí bàbá wa Àmídà Ọ̀tún tó wá bọ́ sí orí mọ́gàjí ilé Àlí Ìwó. Kí bàbá wa náà tó gbéṣẹ́ ní ọdún 1928
wọ́n jẹ láàrin ọdún 1890 sí ọdún 1928. 1928 wọ́n á jẹ ọ̀tún baálẹ̀ Ìbàdàn lọ́jọ́ òde kí bàbá wa Alhaji Ìka Ọkọ̀ Alhaji Ìka Ọkọ̀ yìí Alhaji gangan ni orúkọ tí wọ́n sọ wọ́n torí péjọ tí wọ́n gàràfà ni Àlí Okùnmádé bí wọn. Àwọn náà jẹ́ bíbí kẹrin ọmọ Àlí Okùnmádé. Tọ́jọ́ ọmọ bíbí inú Àlí Okùnmádé gangan. So àwọn joyè láti ọdún 1928 yẹn sí 1930 kí bàbá wa Mẹ̀múdù tóun jẹ́ ọmọ Àmọ́dù ẹja lónìbú ọmọ Àlí àkọ́kọ́ yẹn káwọn náà tó wá jẹ mọ́gàjì àwọn á jẹ mọ́gàjì láti ọdún 1930 yẹn di 1952 tí wọ́n wá jẹ Olúbàdàn àkọ́kọ́ Àlí Ìwó Àlí Okùnmádé. Àwọn ni wọ́n wà ní ipò Àlí Okùnmádé 1 tí bàbá fi mú 2. So lẹ́yìn rẹ̀ wá tẹ́ bá sì wò látòrí 1 sí ẹlẹ́ẹ̀kẹrin yìí ni àwọn ojúlówó ọmọ Àlí tó jẹ́ ọmọ bíbí tó jẹ́ pàlì gangan ló bí fúnra ẹ̀ ó ní ó ti. Bàbá Mẹ̀múdù ẹja lónìbú yẹn ni ọmọ àkọ́kọ́. ọmọ àkọ́kọ́ làwọn. So bàbá wa Bádírù Pàkàlà Bákàrè àwọn náà jẹ́ ọmọ Àlí Okùnmádé àwọn náà wá jẹ mọ́gàjì látọdún 1952 sí 1954 kí bàbá wa Gbàdàmọ́sígíwá tó wá jẹ mọ́gàjì àwọn náà wá jẹ mọ́gàjì látòrí mọ́gàjì dé orí ẹ̀kẹrin Balógun Ìbàdàn kó tó wá kan bàbá wa Sáfíù Sàrúmọ̀. Bàbá wa Sáfíù Sàrúmọ̀ wá jẹ láti ọdún 1976 1975 ni bàbá Gbàdàmọ́sí kú ṣùgbọ́n bọ́ sí bíi November December so 1976 ni bàbá Sàrúmọ̀ wá rólé so wọ́n lo ọdún mẹ́wàá wọ́n kúrò mẹ́ni ọdún 1986 kí bàbá wa Dr. Sẹ́nitọ̀ Mọ̀húd Ọlálékan Balógun tó wá jẹ mọ́gàjì tí wọ́n di Olúbàdàn Àlí Ìwó kejì lónìí wọ́n jẹ́ Àlí Okùnmádé ẹlẹ́ẹ̀kejì. Ìyẹn ni pé láti ọdún 1986 ni wọ́n ti ń rólé bọ̀ títí di àsìkò yìí. Ẹ ṣeun púpọ̀ a mọ rírì àsìkò tí ẹ fi sílẹ̀. Ẹ wá dákun nítorí àwọn tí wọ́n jẹ́ ọmọ kékeré àti akẹ́kọ̀ọ́ mo mọ̀ọ́mọ̀ fẹ́ kí a wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ní ibi láti lè jẹ́ kí àwọn ọmọdé àti akẹ́kọ̀ọ́ mọ bí a ṣe ń ṣe ibojì àwọn ẹni ńlá nílẹ̀ Yorùbá. Kí lẹ lè sọ nípa ibi tá a wà yìí? Ibi tá a wà yìí ó níbi tí àwọn èèyàn ńláńlá tó jẹ́ jagunjagun tó jẹ́ àwọn ọmọ Àlí Okùnmádé àti Àlí Okùnmádé fúnra rẹ̀ ibi ni gbogbo wọn sùn tí ó jẹ́ pé ẹ rí pé àwọn míì wà níbẹ̀ tó jẹ́ àwọn ọmọ inú ilé ṣùgbọ́n àwọn tó jẹ́ bíi mọ́gàjì ẹ rí pé ilé ó yàtọ̀. Àwọn tí wọ́n rólé ni ẹ ṣe ní. ṣùgbọ́n ni wọ́n ló wà fún Àlí Okùnmádé nìyí. Ẹ bá ẹ mú wa débẹ̀ ẹ já tẹ̀lé yín débẹ̀. Bàbá wa Àlí Okùnmádé nìyí. Bàbá gangan rí ojú orí wọn. Gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé bàbá wa tó tẹ̀lé wọn Àmọ́dù ẹja lónìbú Ìkírun ni wọ́n sí lọ́sùn. Bàbá wa kejì tó tẹ̀lé wọn náà tó tún jẹ́ Sànúsí Alákàjogún Ṣeré àwọn náà ilé wa ń sàlẹ̀ ní wọ́n sùn. Ó tó wá kan bàbá wa Àmídà Ọ̀tún Baálẹ̀ àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wọn bí. Lẹ́yìn rẹ̀ ló wá kan bàbá wa Alhaji Ìka Ọkọ̀ àwọn náà wà níbí. Bàbá wa Mẹ̀múdù Olúbàdàn Àlí Okùnmádé àkọ́kọ́ so àwọn ni wọ́n sùn síbí. Ilé ìwé ti bàbá wa Bádírù Pàkàlà Bákàrè kó tó wá kan bàbá wa Gbàdàmọ́sígíwá. Bàbá wa Sáfíù Sàrúmọ̀ àwọn náà sùn síbí ilé wa nídìí òru torí
Àlí Okùnmádé ló ní gbogbo ilẹ̀ tó fi dé Ọ̀pàṣán tó fi dé lòrólà gbogbo ló sọ páàtì ilé wa ní ìdí òru ìbẹ̀rẹ̀ bàbá wa sùn so bí tí wọ́n ṣe jẹ́ ní. ẹ ṣeun púpọ̀ ẹ jọ̀ọ́ torí àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọmọ-ọba Lawal Taofeek tí gbogbo èèyàn mọ̀ pé ní Alábẹ. a dúpẹ́ púpọ̀. ìṣẹ̀dálẹ̀